ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọba alẹ̀ bí ìkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. mo gbàládùra pé ojú tẹ fún òwà ojú náà ní fọ etí tẹ fi gbàwọ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ gbálégbòde tá a mú aṣojú mọ́ màwòrán láti ti ìgbẹ̀yìn tẹ jẹ́ olólùfẹ́ wa nígbà tí orúkọ oníròyìn tí kì í yí padà nígbà kankan àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi ń jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ jágbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ wò ó torí pé mo wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò ló jẹ́ kí èmi náà máa tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́lẹ̀ o, ṣùgbọ́n báyìí ojú ìwòye mi ti yàtọ̀ gidi. Bíwálà òun ló sọ èyí di mímọ̀. níbi Nàìjíríà bá dé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ìpínlẹ̀ ni wọ́n ti sọ Àbújá di ilé tí wọ́n ń sùn sí tán gbé, wọn ò sì mójútó ìpínlẹ̀ wọn mọ́ báyìí. Joe Ajaero òun ló wí èyí sóde. olórí adájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pariwo síta pé ìwà àjẹbánu àti ojú ìṣáájú ń bá agbọn ètò ìdájọ́ jẹ́ nípa agbọn ètò ìdájọ́ jẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà. àwọn agbébọn náà ti jí ọmọ ilé ẹ̀kọ́ gíga mẹ́ta gbé ní ìpínlẹ̀ Ondo, wọ́n béèrè fún mílíọ̀nù 15 náírà. arákùnrin kan ló kú sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá lójijì lásìkò tó lọ láti gba ìyàwó rẹ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Enugu. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. ẹ wò ó torí pé mo wà nínú ẹgbẹ́ alátakò tẹ́lẹ̀ ló jẹ́ kí èmi náà máa ṣe bẹ́ẹ̀ ṣe àtakò ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n báyìí ojú ìwòye mi ó mà ti yàtọ̀ gidi sí ti tẹ́lẹ̀. Bíwálà ló sọ èyí di mímọ̀. olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìbáràlú sọ̀rọ̀ àti ìlànà lọ́yẹ̀ tó fi mọ́ ìlànà àtẹ̀lé Daniel Bíwálà ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán Arise ètò wáyé lónìí níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá Bíwálà lẹ́nu wò wípé pẹ̀lú bó ṣe jẹ́ akíkanjú tí ń tako ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́lẹ̀, bó wá tún ní ojú ọjọ́ tó ṣe rí lásìkò yìí nígbà tí Bíwálà yóò mọ̀ ṣe ní àlàyé. ó sọ dímọ̀ wípé dandan ni iṣẹ́ ẹgbẹ́ alátakò, òun sì ní kí àwọn máa tako ìṣèjọba tó bá wà lóde tó bá ṣe kùdìẹ̀kudiẹ tó kù díẹ̀ káàtó. ó ní nígbà tó wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò ó ní òun ṣe eléyìí, ó ní ṣùgbọ́n báyìí ó ti yàtọ̀ nígbà tí òun ti bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ pọ̀, níṣe ni ìwòye ló ti yàtọ̀ báyìí. tẹ́ ẹ bá gbàgbé Bíwálà òun ló jẹ́ agbẹnusọ tẹ́lẹ̀ fún olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar, lẹ́ni tí ó tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní nǹkan bíi inú oṣù karùn-ún ọdún 2023 níbi tó ti tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ọ̀nà tí ààrẹ gbà wọ orí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó ní ó jẹ́ ọ̀nà èrú tó sì fojú hàn gbangba pé àjọ elétò ìdìbò tí ń ṣe INEC ó ní wọ́n ṣe màgòmágó tó fi gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu sórí àlééfà ọ̀hún nígbà tó kọ síbẹ̀ ní ọdún náà lọ́hùn wípé ààrẹ ò lè ṣe bẹ́ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ láti darí orílẹ̀-èdè Nàìjíríà torí pé èní ilé ẹjọ́ ọ̀la ilé ẹjọ́ ó ní àwọn yóò fi ọ̀rọ̀ náà ṣe nígbà tó tó di bí oṣù kẹta nínú ọdún 2023. níṣẹ́ ni Daniel Bíwálà ni ó tún sọ di mímọ̀ wípé àní lórí ọ̀rọ̀ iṣẹ́ ó fojú hàn gbangba pé ẹgbẹ́ òṣèlú PDP ó jáwé olúborí nínú ètò ìdìbò ọdún náà lọ́hùn-ún. ó ní ṣùgbọ́n níṣe ni wọ́n lo ẹgbẹ́ àlùmọ̀kọ́rọ́ yìí láti gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu sórí àlééfà. ó ní àwọn fi mílíọ̀nù kan tó jẹ́ pé mílíọ̀nù kan nínú ìbò làwọn fi gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán fi gbé wọn sẹ́lẹ̀. ó tún kọ síbẹ̀ lọ́dún ọ̀hún wípé ṣe rí ààrẹ tẹ́ wà lórí àlééfà yìí, ààrẹ tí wọ́n yàn síbẹ̀ ni ààrẹ tí wọ́n fi síbẹ̀ ni kì í ṣe èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n yàn síbẹ̀. ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí Daniel Bíwálà ti ń sọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu olómọ̀ ti parẹ́ látìgbà tí ó ti di olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ, nígbà tí ń ṣe ní àlàyé pé nígbà tí òun àti ààrẹ fi ojú níjú níṣe ni ààrẹ rí i pé òun ṣe àǹfààní tó ń sì lè wúlò fún ètò ìṣèjọba òun kó tó di pé òun náà darapọ̀ tó ń fi wá rí wípé gbogbo tó ń sọ atótónu asán ni. nígbà tí àwọn
oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá Daniel Bwala lẹ́nu wò wípé bó wá ló ṣe jẹ́ lásìkò yìí, ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ sì wà lórí in tó sọ nípa rẹ̀ lánàá àbí kò sí ńbẹ̀ mọ́. Bwala ní ẹ gbàgbé ẹ̀, gbogbo atótónu àtẹ̀yìnwáyẹ ìyẹn ti lọ, àfisẹ́yìn tí egun fi ń sọ sí ni pẹ̀lú. níbi tí Nàìjíríà bá dé báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ní ìpínlẹ̀ ni wọ́n ti sọ Àbújá di ilé ìgbé wọn tí wọn ò sì mójútó ìpínlẹ̀ wọn mọ́ báyìí. Joe Ajaero tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí òun ló fi ọ̀rọ̀ náà léde. ẹni tó jẹ́ ààrẹ fẹ́gbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ìyún NLC Joe Ajaero ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tó fèsì lórí ìgbésẹ̀ gómìnà àná ní ìpínlẹ̀ Kogi Yahaya Bello láti yọ ọwọ́ kílàńkó ẹgbẹ́ ọ̀hún kúrò nínú ètò ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Kogi ní àpapọ̀. nígbà tí wọ́n fi èsì sí ọ̀rọ̀ ọ̀hún, ó sọ dímọ̀ wípé ẹkùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ẹgbẹ́ náà ti ṣe àbẹ̀wò sí ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. nínú ètò ní 5 ọ̀hún túláàsì làwọn fi ṣe bẹ́ẹ̀ rí gómìnà ìpínlẹ̀ kan ṣoṣo táwọn bá nílé láti jọ jókòó káwọn jọ sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe ń lọ ní agbọn àwọn òṣìṣẹ́. ó tẹ̀síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ọ̀hún báwọn bá béèrè wọn ní ṣe náà sọ dímọ̀ wípé Àbújá ni wọ́n wà, tí wọ́n sì ti sọ Àbújá di ilé ìgbé wọn, tí wọ́n fi ìpínlẹ̀ tí wọ́n jẹ gómìnà lé lórí tí wọ́n fi kalẹ̀. Joe Ajaero ó ṣe ní àlàyé wípé báwọn bá ti ṣe ìpàdé níṣe ni àwọn máa ń jíṣẹ́ fẹ́ni tó bá jẹ́ aṣojú fún gómìnà ọ̀hún tó wà ní ìkàlẹ̀ láti jíṣẹ́ àwọn fún gómìnà náà. ó ní kò bójúmu tó kí gómìnà wà ní olúlulẹ̀ yìí kí àwọn tí sì ń ṣe tí ń darí wọn kán wà nínú wàhálà àti làásìgbò látàrí wípé kò ní mọ tí wọ́n ń kojú ní ìpínlẹ̀ tó jẹ gómìnà lé lórí. ó ní fún ìdí èyí kí Nàìjíríà tún lè túnbọ̀ dára sí jùlọ, òun ọ̀bá ní kí gbogbo àwọn gómìnà ọ̀hún kí wọ́n fi irú ìwà bẹ́ẹ̀ kí wọ́n pàtì kí wọ́n sì mójútó iṣẹ́ wọn ní ìpínlẹ̀ tí wọ́n yàn láàyò láti jẹ gómìnà lé lórí. Joe Ajaero ó ní ó sọ èyí di mímọ̀. olórí adájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pariwo síta pé ìwà àjẹbánu àti ojú ìṣáájú tó ń ba agbọn ètò ìdájọ́ jẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà. adájọ́ àgbà ní orílẹ̀‐èdè yìí èyún adájọ́ Kudirat Kékeré Ẹkùn ó ní ó sọ èyí di mímọ̀ l'Àbújá lásìkò tó ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn ẹgbẹ́ adájọ́ ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá, níbi tó ti ṣe ní àlàyé wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní àwọn ti gbọ́ tí etí àwọn sì ti kún nípa ojúṣàájú, ìwà àjẹbánu àti ìwà àìní ìfọkàntán tí àwọn adájọ́ wù ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó mú kí agbọn ètò ìdájọ́ kó ti di rẹ́dẹ̀rẹ̀dẹ̀ báyìí. ó ní nígbà tí agbọn ètò ìdájọ́ tí kò bá sí ìfọ̀kànbalẹ̀ àbí ìfọkàntán tó fi mọ́ ìgbàgbọ́ nínú wa, ibo ló tún wá kù táwọn aráàlú tí wọ́n fẹ́ wá ìgbàgbọ́ àti ìfọkàntán wọn tí wọ́n fẹ́ wà lọ. ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ba agbọn ètò ìdájọ́ jẹ́. ó ní ìwà àjẹbánu bí à ń gba owó ìbọ̀bẹ́ àbí owó ẹ̀yìn ṣáájú kí a tó lè dá ẹjọ́ ká sì lè dá àre fún aláre àbí ẹ̀bi fún ẹlẹ́bi. ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ohun tún ni wọ́n máa ń ṣe nípa pé wọn yóò fi àkókò ṣòfò lórí ìgbẹ́jọ́ kan tí wọn ò sì ní dá ní àsìkò tó yẹ kí wọ́n dá ìgbẹ́jọ́ ọ̀hún kí ó wáyé. ó tún tẹ̀síwájú wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti sọ ìgbàgbọ́ àti ìrètí wọn nù nínú agbọn ètò ìdájọ́. ó ní nígbà tó jẹ́ wípé àwọn adájọ́ náà ó ní wọ́n ti ya nǹkan míì sí ètò ìdájọ́ àti pé wọ́n ti ń gbẹ̀bí fún aláre nígbà tó sì ń gbé àre fún ẹlẹ́bi. ó ní fún ìdí èyí ẹ má jẹ́ kí orúkọ tí kò dá ti ọmọdéèdè Nàìjíríà tí wọ́n ń sọ wá yìí kó jẹ́ mọ́ wa lára. fún ìdí èyí ẹ jẹ́ ká ronú wa ká sì tún èrò wa pa, ká tún gbogbo ọ̀nà náà tá a ti bàjẹ́ ká tún ṣe lágbọn ètò ìdájọ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè máa ní ìfọkàntán àti ìgbàgbọ́ nínú wa lórí ẹjọ́ yòówù tí wọ́n bá pè fún. àwọn agbébọn náà ti jí ọmọ ilé ẹ̀kọ́ gíga 3 gbé ní ìpínlẹ̀ Ondo, wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 15 náírà báyìí. gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú ní inú ìròyìn tá a mú wá níbi tí a ti sọ nímọ̀ wípé
àgbẹ̀ àti àwọn òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn báyìí, ṣùgbọ́n ìròyìn náà fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí pé ní agbègbè tá a pè ní Òkè Oge Ọba Ilé àríwá gúúsù Àkúrẹ́ níbẹ̀ ni wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ń ṣe IT tí wọ́n wá láti ilé ẹ̀kọ́ gíga Federal College of Agriculture ti ìlú Àkúrẹ́ níbi tí Fúnmiláyọ̀ Ọdúnlámì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo tó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ajínigbé náà ó ní wọ́n yabo àwọn akẹ́kọ̀ọ́ àti ẹni tó ní oko lásìkò tí wọ́n darí bọ̀ ní oko ọ̀hún èyí tó wà ní ìtòsí Àkúrẹ́ airport níbi tí wọ́n ti pa wọ́n ní pansa tó sì kó wọn ní papamọ́ra tán ti jí wọn gbé wọnú gbó báyìí níṣẹ́ ló ní àwọn ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò kalẹ̀ láti ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣùgbọ́n táwọn mọ̀lẹ́bí akẹ́kọ̀ọ́ tábàwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n sọ dímọ̀ wípé gbogbo akitiyan àwọn ló ti já sí pàbó àti páwọn ẹni tó jí àwọn ọmọ àwọn gbé wọ́n ti pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ níbi tí wọ́n sì ti ń béèrè fún mílíọ̀nù 15 náírà 15 million naira fún owó ìtúsílẹ̀ àwọn ènìyàn náà nígbà tí ẹni tó jẹ́ olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo akọgun Adétúnjì Adéyẹyè ó ní àwọn máa ń ṣiṣẹ́ takuntakun láti ṣe àwárí àwọn ènìyàn náà tí wọ́n sì dá wọn padà lọ sílé wọn láyọ̀ àti àlàáfíà. Arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó kú síléeṣẹ́ ọlọ́pàá lójijì lásìkò tó lọ láti lọ gba ìyàwó rẹ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nnaemeka Ugwu ó ní ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lójijì báyìí lásìkò tó wà ní iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Nsukka ní ìpínlẹ̀ Enugu náà gẹ́gẹ́ bí àlàyé èyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Daniel Ndukwe èyí tó ṣe fún àwọn oníròyìn ó ní gbogbo irọ́ tó jìnnà sí òtítọ́ èyí tí àwọn ènìyàn kan ti ń gbé kàkàkiri wípé àwọn ọlọ́pàá ó ní wọ́n lu arákùnrin náà ní àlùdákú tí ó fi gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ó ní àhesọ̀rọ̀ àti irọ́ tó jìnnà sóòótọ́ mọ̀ ní ọ̀rọ̀ yìí ó ní lóòótọ́ níṣe ni Nnaemeka Ugwu ló wá sí iléeṣẹ́ ọlọ́pàá ó ní ṣùgbọ́n àwọn kò fọwọ́ kàn bẹ́ẹ̀ tiẹ̀ làwọn kò fi sí àhámọ́ débi tí àwọn yóò bá wí àbáwọn yóò fi ìyà jẹ lọ́nà àìtọ́ tí yóò fi wá kú ó ní arákùnrin ọ̀hún tó wá láti agbègbè tápẹ̀ ní Umu Ezejo Obolo Afo ìjọba ìbílẹ̀ Udenu ní ìpínlẹ̀ Enugu ọ̀hún ó wá sí iléeṣẹ́ ọlọ́pàá lóòótọ́ láti gba ìyàwó rẹ̀ èyí tí wọ́n fi ẹ̀sùn ìdigunjalè tí wọ́n fi kàn láti gbà kalẹ̀ nígbà tó sì ní lásìkò tó dúró sí iléeṣẹ́ ọlọ́pàá òun ló dédé wó lulẹ̀ ní òjijì tó sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti kéde rẹ̀ pé níṣe ni ẹlẹ́ran ti tú kúrò ní orí ìṣó tí aṣọ kò sì bá ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rìn owó ọjà ó ní tí àwọn ṣe àyẹ̀wò lára òkú arákùnrin náà ó ní wípé ó jẹ́ ọ̀kan pàtàkì àti ògbóǹtarìgì lára àwọn ènìyàn tí wọ́n máa ń lo oògùn líle ní ìpínlẹ̀ ọ̀hún èyí tí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ oògùn líle tó ń lò ó ní ó ṣe bẹ́ẹ̀ yí lọ́wọ́ tó sì gbòdì ní ara rẹ̀ nílò tó fi dákẹ́ ní òjijì ìyàwó rẹ̀ tí ó fẹ́ wá gbà sílẹ̀ yìí ó ní wọ́n fi páńpẹ́ òfin mú ní ọjọ́ keje inú oṣù kejì ọdún tá a wà yìí pẹ̀lú àwọn ògbóǹtarìgì adigunjalè kan lẹ́yìn tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n jí ọkọ̀ wọ́n jí ọ̀kadà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Enugu ọ̀hún tásì bá ìbọn ìléwọ́ pistol àtàwọn oríṣiríṣi nǹkan míì ní ọwọ́ wọn níbi tí wọ́n ti ní wọ́n dárúkọ ìyàwó rẹ̀ mọ́ ara àwọn ènìyàn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú yìí lásìkò tó ní ó wá láti gba ìyàwó náà sílẹ̀ ó ní ó dédé ṣubú lulẹ̀ lójijì tó sì kú ó wá rọ àwọn ènìyàn wípé ẹ má dákun ẹ dábọ̀ ẹ má bà wá ló kọjá ní tí èṣe tiwa ẹ má pè mọ́ wa àwa kọ́ la fìyà jẹ bẹ́ẹ̀ láti ẹ̀ tí má ti mọ̀lé débi tí àti ẹ̀ wá bá wí tí ó fi wá dákẹ́ mọ́ wa lọ́wọ́ oògùn olóró lílò òun ló ṣe àkóbá fún un tó sì mú kí ikú rẹ̀ kó yá ní òjijì. Mr. Bwala, my friend and brother, what are you doing in this government? Wait, let me finish now. Let me finish. Hold on. Just, what are you doing in this government? The same government that in an Arise interview in 2013, you described as president-select rather than president-elect, accusing INEC of manipulation and all of that. You are saying you were in court to say that it was a rigged process. Those were your words. You had casted many doubts on the veracity of this government. You had said a lot of things against this government. So the question is, people are asking, what are you doing in the same government at some point that you said
if they vote for APC, it will be like going to a night of 1,000 laughs. So thank you for having me. First of all, I do not think by 2013 you were recruited here. As at 2013, I think sometime around 2013 was when Arise TV launched in London. And at the time, I'm not sure you were with Arise. So first premise, mentioning of 2013 is wrong. And I have been appearing on Arise TV right from UK, even before the Nigerian Arise TV station also was open. Charles Anegolu will confirm, Andrew will confirm. So that one is one. The second one 2023. It's 2023 you said these things, boy. No, you just said 2013. It could be a slip of tongue. It's 2023 no, you said first admit that you were wrong, that you slip of tongue. Boala, I know your deflection tactics. No, you can't play me at the game. Did you or did you not say 2013? Go straight ahead. Answer the questions. I'm not writing jam here. Answer the questions. Answer the questions, Boala. Did you say 2013 or did you not say 2013? It could have been a slip of tongue. Okay, then allow me to go ahead. The truth is, go ahead. Don't deflect. Answer the question. No, there's not. See, no, it's a deflection tactics. Go ahead. See, let me tell you what cannot happen here. Yes, what cannot is happen? That you cannot control me or talk to me like a secondary school student. Oh yeah, go ahead, Boala. If you ask a question, answer the question and listen to the answer. Yes. So that's the first correction. Yeah. The second correction has to do with what you wanted to know about our activities in Villa. Ordinarily, I would have said it's none of your business, but I will help you. My office is 101 in the State House, Presidential Villa. I'm a special advisor to the president. Was initially announced as special advisor, media and public communication, redesigned to special advisor, policy communication, status special advisor, no demotion, the same. I have unfettered access with the president. Last week, we had a meeting from the presidency. There was no specific individual that corrected. Why did you call yourself a presidential spokesman? Let me finish. I'm still a presidential spokesman. Okay. Yeah. The statement that was issued said that instead of one, there are 3 presidential spokesmen. Okay. Let us throw these ones that are not relevant. The reason I'm here today is because I have never been afraid to appear on Arise TV. I have been a friend of this TV station, and like I said when I began, I appear on Arise in London and here. During your gossip section, you call it stories trending. No. It's not gossip. Yeah. It's public opinion. You call it, I have opinion, the same way you people express your opinion, I'm expressing mine. But it's not gossip. The gentle lady here, Ayo, insinuated by what she said, let him come here, as if I am running away from coming to this station. It is for that singular reason. I tweeted, I said, that is innuendo. Fix a date and time, I'll be here, and I will come to the Lagos studio to answer your question. Very good. True to So time. So answer the second question I asked you. What is the second question? The same government you said all those things about. Yes. That Tinubu didn't win this, and all of that. That processes were shambolic. You were speaking for Atiku. Everything. Yes. You admit you said those things against this government. Why are you still serving in this same government? Good. The government you called a night of 1,000 laughs if they get elected. Why are you serving in? Are you part of the joke? So if you ask the question, you wait for me to answer. Go ahead, Boala. Good. I was in the opposition. Yes. In case you don't know, the role of the opposition is to oppose the government. In doing so, you de-emphasize the strength of the government and emphasize your strength. Where they have strength, you allow them to argue their matter. They rest their case on their strength and not on the weakness of the opposition. When I made a decision on the 10th of January, and after I visited the president, from that day till date, I speak well of the president and I support his activities. Now you ask, I spoke. Can I have water to drink, please? Sure. Yeah, please get him water. You said I spoke against him. You said a lot him. of things. You yes, delegitimized him. You said it was not a legitimate government. All the things you said. Do you still stand by them, or you had a change of heart? They are irrelevant. They are irrelevant. So the question is, you are not a man of convictions. Because if you said those things out of your convictions, then so your convictions change. So here, every day, wiki, and at the end of the day, you people sat and nominated him as the best minister. So you are not a station of conviction. Anyway, it's not Can I It's not Arise that nominated him. It is this day that nominated him. This day, secondly, you are saying.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú mọ́ máwòrán àtẹ̀tí ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá tún padà máa mú ìròyìn míì wá ẹja mẹ́nubà kókó tá a pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Daniel Bwala ló ti ṣe ní àlàyé pé torí pò ń wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò tẹ́lẹ̀ ló jẹ́ kó náà máa ṣe àtakò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu oníṣùgbọ́n báyìí ojú ìwòye òun ó ti yàtọ̀ gédéǹgbé ju ti àtẹ̀yìnwá lọ. Níbi tí Nàìjíríà bá dé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ní ìpínlẹ̀ ni wọn ò sùn sí ìpínlẹ̀ wọn mọ́ tó ṣe pé wọ́n ti sọ Àbújá tí ṣe olúlulẹ̀ yìí wọ́n ti sọ dìlé jo àjá èrò wọn là ló múròyìn náà bóde. Olórí adájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pariwo síta pé ìwà àjẹbánu àti ojú ìṣáájú tó fi mọ́ ìwà ìnífọkàntán nínú ẹni ó ń bá agbọn ètò ìdájọ́ jẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Àláwọn agbébọn ni wọ́n jí ọmọ ilé ẹ̀kọ́ gíga mẹ́ta gbé ní ìpínlẹ̀ Ondo níbi tá ti ń béèrè fún mílíọ̀nù 15 náírà báyìí. Arákùnrin kan ló kú sí iléeṣẹ́ ọlọ́pàá lójijì lásìkò tó lọ láti gba ìyàwó rẹ̀ kalẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá àtẹ̀mí àtẹ̀yìn ànírógun àsárépè àsìnígbùrò aburú síra wa ó dàbọ̀ fún ti àsìkò yìí.